àwọn ọlọ́pàá mẹ́ta ni wọ́n lu Sulaiman pa ó sì béèrè lọ́wọ́ pé kí lòun ṣe kí ló dé kí lẹ̀ wọ́n àwùn fún kí lẹ̀ fẹ́ kí ló dé kí lòun ṣe fún yín ọmọ ẹyọ kan ṣoṣo tọ́lọ́ yọ̀ǹda fún mi tí mo bí mànù. èmi ni káfíńsà Ayẹyẹ ń kárí èmi ni èmi nìyá ọmọ tí wọ́n pa ọmọbìnrin kan ló pè jáde láti inú ilé rẹ̀ ṣẹmọ pé ọmọ sùúrù ni Kwara Poly ló ti ṣe tán ó tiẹ̀ ti ṣe tán ní Kwara Poly kó lọ sáàfù ló kù wọ́n wá pè jáde láti ilé rẹ̀ ní táǹkẹ̀ ó wá sí roundabout ibi táǹkẹ̀ roundabout rẹ̀ ní tipa ibẹ̀ ló ti wá pàdé ọmọbìnrin yẹn kò rọ ọmọ yẹn náà ṣá ọmọ yẹn sáà ń béèrè pé ó ń béèrè lọ́wọ́ ọmọbìnrin yẹn pé mo ló wà ọmọ yẹn tí wọ́n bí pé irú aṣọ kọ́lọ̀ wo ló wọ̀ ó ń júwèé fún ọmọbìnrin pé kọ́lọ̀ aṣọ tó ń wọ̀ ni wọn ò tí ì jẹ́ kó tiẹ̀ sọ̀rọ̀ tán báwọn ọlọ́pàá yẹn ṣe gidi rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní nà ní táǹkì roundabout yẹn ní tipa wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà àwọn èèyàn wá péjọ pé kí ló dé ṣe fẹ́ pa ni ṣe fẹ́ pọ́n ni wọn ò dá lóhùn ò dá wọn lóhùn wọ́n ṣe fìdí ìbọn jan lórí ọmọ mi ò ní asthma o ọmọ mi ò ní asthma kankan orí kankan láwọn ọlọ́pàá ń gbé kiri nìyẹn tó ní asthma ó ní ọmọ mi ò ní asthma o kò sì rẹ́ bẹ́ẹ̀ ni kò sí kankan tó ṣe ọmọ mi dẹ̀ ń lọ sí sáfíìsì ní January next year mi ì fẹ́ kí ìyá jẹ mí gbé o èmi ò fowó o mi ò fẹ́ kankan àmọ́ àwọn ọlọ́pàá tí wọ́n na ọmọ mi mo fẹ́ kí wọ́n kó wọn jáde báyìí kí n rí wọn àtẹni tí wọ́n rán wá mo kó wọn jáde báyìí kí n rí wọn tó bá jẹ́ pé wọn náà bá fẹ́ gbà ó rẹ́dí láti kówó wọn fún wọn o kọ́lẹ̀ bá ọmọ mi jáde fún un ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé o ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé mi ò lẹ́nìkà fọlọ́run ọba ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé ọmọ tí mo ti ń rè bọ̀ látọ̀dún yìí tó fi jáde tó fi di pé ó fẹ́ lọ sí sáfíìsì táwọn ọlọ́pàá kan wá mú un tọmọdé ń béèrè pé kí ni mo ṣe lóòótọ́ ọlọ́run owó wà láàrin òun àtẹ̀yìn wọn náà lo páńpì yẹn ni àwọn yẹn transfer owó sínú páńpì yẹn ní chelsea sand ó wá sọ fáwọn yẹn pé bóun náà ṣe lè máa transfer owó sínú àkáǹtì sí tòun òun dẹ̀ ti wọ́ọ̀nù pé kọ́ mọ́ transfer owó sínú àkáǹtì wọn mà ẹ má jẹ́ kí ìyá jẹ mí gbé mi ò fowó o kọ́ mọ́ wulẹ̀ fowó kankan bẹ̀ mí ìyá ò gbọ́dọ̀ jẹ mí gbé ni fọ́dẹ̀ jẹ́ kí n rẹ́ nìyẹn mo fẹ́ rí àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta yẹn gan mo fẹ́ rí ẹni tí wọ́n rán wá mo fẹ́ rí èmi ò mọ̀ bóyá ọ̀rọ̀ owó wà láàrin wa bọ́rọ̀ owó sí láàrin wọn ìyí ò kàn mí ọmọ mi ò dẹ̀ ní asthma àwọn òní nínú ìran wa kò sẹ́nibọ́dì tó ṣẹlẹ̀ ẹni tó lásìmà nínú ìran wa bàbá mi ló wà nínú ilé yẹn kò sẹ́ni tó lásìmà nínú ìran wa o kò sí gbọ́dọ̀ jẹ́ níbi ọmọ ẹ̀kan ṣoṣo tí mo ní ni ó sì ti parí ọmọ mi lọ sáàfù ló kù ó sì ti kan mi lẹ́yìn ọ̀kan báyìí ó ti gbàsọ lára mi. níjọ́ Tuesday wọn àti ìyá rẹ̀ jọ sọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ ní tọmọ tìyá tí ò sábúrú tí ò sí nǹkan tó ṣe kọ́dà táwọn fi ń ṣe yẹ̀yẹ́ pé wọn àti ìyá rẹ̀ náà ní ọ̀rẹ́ ìyá rẹ̀ tóun náà rẹ̀ ní pé mọ́ wàá lòun ó ṣe òun àti ìyá àwọn náà ní 5 and 6 làwọn táàjọ ń sọ̀rọ̀ táàjọ ń ṣe gbogbo ẹ̀. létà ni àwọn gbọ́ ní tipa garage ní mákẹ́tì tipa garage ní táǹkẹ̀ wípé àwọn ọlọ́pàá wá lu ọmọ kan o kọ́dà wọ́n rú wá gbé kúrò ní tipa garage ni àwọn ọlọ́pàá mẹ́ta ni wọ́n lu Sulaiman pa ó sì béèrè lọ́wọ́ pé kí lòun ṣe kí ló dé kí lẹ̀ wọ́n àwùn fún kí lẹ̀ fẹ́ kí ló dé kí lòun ṣe fún yín tòun tẹ̀lé mọ́ ṣe fi ìdí ìbọn jan lérí nù nígbà tó fi jà rékọ́dì wọn àwọn tí wọ́n ṣe rékọ́dì ń bẹ dáadáa tó yẹ pé àwọn ọlọ́pàá wọn ò lè kọ́fà pé àwọn ọ̀nà àbáwọn ò ṣe kankan fún un kọ́dọ̀ ọmọbìnrin kan bẹ tí ń ṣe rékọ́dì wọ́n gba fóònù ọmọ rẹ̀ wọ́n sì já mọ́lẹ̀ wọ́n fojú fóònù ọmọ yẹn tá a bá rọ́mọ yẹn a lè ní kó provide fóònù yẹn fún wa tí mẹ́mórì rẹ̀ bá ṣiṣẹ́ dáadáa a fi fún ìsímù rẹ̀ síbò mí kẹ́ẹ̀fì rí ni o wọ́n ṣe jàǹbá fún ẹ dákun ẹ ṣàánú wa o gbogbo ẹ̀yin tẹ́ bá lè ràn wá lọ́wọ́ lérí ọ̀rọ̀ Sulaiman yìí Sulaiman nìkan níyà rẹ̀ bí ó sì ṣe wàhálà lè rẹ̀ wá àti bàbá rẹ̀ wọ́n ṣe wàhálà púpọ̀ lè rẹ̀ ta kí wọ́n dẹ́mi rẹ̀ légbodò ọlọ́pàá yìí dẹ́mi ọmọ wa légbodò àti nígbà ní faramọ́ wípé ibi justice bẹ́ẹ̀ ṣe ṣàánú wa tí ìdájọ́ yìí tí ó fi fẹ́ mọ ọmọ wa tọrọ òun nìkan ni ọmọ tí ìyá rẹ̀ ń wò lójú ni o ọmọ ó ṣe parí yunifásitì báyìí ni ó ṣe parí pọ́lì ni tí náà lè sáàbù ní January ló fẹ́ lọ fún sáfíìsì rẹ̀ ẹ dákun ẹ ṣàánú wa ẹ̀yin ìjọba o IG dákun ṣàánú wa o dákun má jẹ́ yà yìí jẹ́ wá gbé o wàhálà yìí pọ̀ o gbogbo yín náà làbí àmọ́ o ẹ̀mọ wàhálà ọmọ sínú ìyá rẹ̀ ti dùn pé ọmọ wọn wọ̀ ká kí sáfíìsì kò rí kàkà àrójútu rẹ̀ o. ní on the 5th
of November 2024 ẹnìkan wá sí police station wa ní Ìgànmọ́ wá complain pé òun àti ẹnìkan jọ ní bóyá bí sort of financial transaction tí kìíní yẹn wá lọ déédéé láàrin owó yẹn is well over a little above 400,000 naira ni wọ́n ní pé ó yẹ kó fún ẹni yẹn tí kò tí ì ráyè láti fún nǹkan tó wá jẹ́ kí complainant wá sí police station wá complain fún ọlọ́pàá pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ tí ọlọ́pàá náà dẹ̀ ní pé ókè kó wá gan kó wá kàn gbọ́ láti ẹnu ẹ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan tí kò fi wá sí àgọ́ ọlọ́pàá. Ìgbà tí ọlọ́pàá wá invite ẹ̀ tí kò respond àwọn ọlọ́pàá wá track ẹ̀ wọ́n dẹ̀ rí pé ṣáìdì tanked ló wà wọ́n dẹ̀ lọ síbẹ̀ lọ effect arrest. Ìgbà tí àwọn ọlọ́pàá dẹ̀ débẹ̀ ó ṣàgídí pẹ̀lú wọn pé òun ò ní tẹ̀lé wọn lọ sí àgọ́ ọlọ́pàá and ìyẹn ló wá jẹ́ kí àwọn ọlọ́pàá wá lo force yẹn tó ń fẹ́ fi arrest ẹ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní struggle because òun sọ pé òun ò ní tẹ̀lé wọn lọ ibi tán ti ń struggle ni ó dákú wọ́n dẹ̀ rush lọ sí hospital. Ìgbà tí ọlọ́pàá gbé lọ sí hospital ni doctor confirm pé ó ti kú and right immediately àwọn officers tó wà involve ọlọ́pàá méjì tó lọ effect arrest yẹn àtọjọ́ yẹn ni wọ́n ti detain wọn and ìwádìí ṣì ń lọ lórí issue yẹn. Tá bá ti conclude ìwádìí wa ni a máa fi mọ̀ pé okay àwọn ọlọ́pàá wa wọ́n jẹ̀bi pé wọ́n jẹ̀bi wọ́n bá dẹ̀ jẹ̀bi a máa charge wọn lọ sí court.